Good morning. Can you please tell me your name? Ó ní pé kí ni orúkọ yín? Oyetunji. Oyetunji is your name. You are from the family of Samu. Baba, this place here, where is this place? Is this Oyo? What is this place? Pé ṣé ní ibi tá a wà yìí pé ṣé Ọ̀yọ́ ni? Ọ̀yọ́ ni. Oyo East, Oyo West, Oyo East. Ok. Perguntei quem era, ele disse o nome dele e nós estamos aqui num sítio que pertence a Oyo, onde tem aqui um templo. Baba, can you tell us the name of this place? Pé ó kọ àárín yìí pé ṣé ẹ lè sọ fún wa? Ó kọ Ọ̀ṣun. Odo Ọ̀ṣun. So, Odo Ọ̀ṣun by Ibasamu. So this Odo Ọ̀ṣun, this part of Ọ̀ṣun, it belongs to Ibasamu, correct? Pé ṣé ibi ìbáyìí ó jẹ́ pé kíní Odò Ọ̀ṣun ó jẹ́ ti Ibasamu. Ibasamu ni. Orílẹ̀ Samu. Nós estamos aqui nas terras do Ibasamu, que é um dos chifres do Oyomesi do Alafim, e estamos aqui num local onde eles chamam de Oxum, de Odo Oxum, do rio de Oxum. Pronto, como é que eu vou explicar? Eles consagram este lugar aqui como Oxum. Can you talk about this place? What happened during the dry season? Can you talk about this place, please? Pé ṣé ẹ lè sọ̀rọ̀ nípa odò yìí àti wípé nígbà tí ẹ̀rùn bá dé wípé kí ni máa ṣẹlẹ̀ nípa odò yìí? Tí òkun ní òjò nísìn, tí ẹ̀rùn bá ti dé nísìn, omi yóò kún. Gbogbo pàǹtí tó wà níbẹ̀ yóò kílíà. Fẹ́ mú tó jẹ́ pé béèyàn fẹ́ mú gan tó bá ti rí yóò débẹ̀ yóò wá mú. He said after dry season, this place it can full for the water. So when for now, because it's rain season, so only thing is too small like this. So in the dry season, it's a lot of water. In rain season, yes, it's a very small water. So cannot allow for the another river to join him to the enter to the mix together. But where is the other river? Is another river is there. It cannot for the there. Is another river there? Yes, so another. This water no allow the other river to join. Eu perguntei-lhe para ele falar um pouco aqui deste lugar de Oxum e ele teve a explicar que durante o período de chuva, que é agora, o local está extremamente seco, como podem ver. Tempo, a época da seca, então existe muita água e existe um rio ali embaixo e ele diz que as águas não se juntam, que este lugar aqui não permite que a água do rio que está ali que se junte a esta água. So, Baba, can you explain more about this spot? What happens to this spot? Pé ìjẹ́ ilé sọ díẹ̀ nípa odò yìí. Mo lè sọ. Tí ara ọmọ bá ń gbóná, tẹ́ ẹ bá bù tó bá mú, tẹ́ ẹ fi sí la pẹ̀lú ògo Ọlọ́run ọmọ wọn yóò ní àlàáfíà ní ìsìn. Tí ara àgbàlagbà náà gan bá ń gbóná, tó bá wá bẹ́ẹ̀ bí mo ṣe mú, tó bá ti bù tó mú pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tí ọbẹ̀ tó bí ogún ìṣẹ́jú yóò rí pé àlàáfíà ti dé sí ara omi yìí. So, Baba, wọ́n máa bù ú. Lọ wà nínú àmù. What is he saying? Baba said after for the children have to the malaria, it can come into the drink. After young people, for the older people have to the malaria, it can come in to the drink. Then inside to the pot, they can bring to the water inside to the pot to the drink. So it cures the malaria. We have to the malaria. Wow. Pronto, eu perguntei novamente mais coisas específicas deste lugar aqui. Ele disse que as pessoas vêm buscar aqui água para curarem malária. Quando estão com febre ou quando estão doentes, crianças e os mais idosos, eles vêm aqui a um sítio, um lugar sagrado, onde as pessoas vêm buscar água para beber, para curar doenças. Baba, so what else happens to this spot? Pé kí ni tí bómi ti wà yìí odò yìí pé kí ni nǹkan rẹ̀ tó yẹ pé èèyàn lè ṣe nípa rẹ̀ àti tí èèyàn ò lè ṣe.
èyí ò lè fi dáná. ẹ rí pé a sì lè mú ẹja rẹ̀ ẹ wò bẹ́ẹ̀ bá ń wò ó bá pé inú ẹ̀rùn ni àwọn ẹja wọ́n máa wá ta báyìí. ẹ rí tí wọ́n ń sọ àwọn ní wọ́n ń sọ nísàlẹ̀ omi wọn ẹ̀ ní rí abáyé ní ìsìn ẹ̀ ní fojú kẹja. ẹ rí pé abápánu yìí mẹ́ àwọn èèyàn ló fi bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn bá mú. Ìgbá ní kọ́ mbẹ́mbẹ́ bóyá àwọn bòròró ni wọ́n mú ìgbà náà máa mú. Àwọn Fúlàní gan wọ́n wá bu omi wọ́n lọ́rọ̀ wọ́n máa mú. Baba said only for the day's water, for the day's people in need to the drink. They can no cooking inside to the water. So only for the inside you have to the fish because it's rain season. Only for the fish it no come out. Inside to the dry season is fish. It can come out. It can no cooking to the fish there. Right. Only thing you have to the day something inside to the hand because for the these people it come in anywhere. To the drink, to the carry to the water to the drink. Before it's Calabar, he live to the Calabar for the day. So it's a small town for the 15 coming to the carry to the water in a dry season. And why they cannot eat to the fish? Pé kí ni ìdí tó yẹ pé àwọn èèyàn fi gbọ́dọ̀ jẹ ẹja bẹ̀? Kò ní jiná. He said he can cooking, he can no cook. Àti pé bẹ́ẹ̀ bá yẹ kọ́ ló máa. Ẹ tó sọ téèyàn bá fẹ́ rí ẹja abẹ mú èèyàn ò ní rí mú. Ẹ ní rí mú. He said he can because it's fish for him. It can no easy to the take it because it's too small fish. But if you take it, he can cook. He can no eat no boil it. Ele teve a explicar que este lugar aqui, se a água é só utilizada para beber, se utilizarem esta água para cozinhar, não funciona. E os peixes que aqui estão, agora não se vê peixes porque é a altura da chuva, mas se for a altura de época seca, então tem peixes. E se tirarem os peixes e cozinharem, o peixe não cozinha. Ele não fica bom para comer, ele não cozinha. So, Baba, about this area here, I believe there is anima here, correct? Is there anything strange you have seen before? Pé bá a ti ń wo pé nínú igbó ni gbogbo bí pé bí àwọn ẹranko yóò máa wà ní ibẹ̀ wípé irú èwo lẹ rírí níbẹ̀ tó jẹ́ nǹkan tó jẹ́ lójú. Ejò ní ńlá ni ó sì ní ìwo méjì lórí mo sì gbé ìbọn lọ́wọ́ kí n lè yìn mò ń gbọ̀n báyìí ni ní sì ń bọ̀ báyìí ní sì ń bọ̀ láti inú odò mo máa ń lọ báyìí bí mo ṣe ń wo lọ ni ní sì ń lọ ó gbà bí kí n lè yìn bàn torí ó tóbi ìwo méjì ni mo ní. Ìwo méjì ni ọdún wọ́n bá sì jáde lọ́dún ni bàbá mi ń sọ pé ó di ọdún mẹ́ta ẹni tí ó tún fojú kan ó di ọdún mẹ́ta. Ṣé o ti rí? Mo rí dáadáa ni mo sì gbé ìbọn lọ́wọ́ àbí nígbà mo gbé lọ́wọ́. Ṣé o ti pa? Ọkọjá mo ṣe báyìí ni pẹ̀lú ìbọn mi. Ó di kọjá àwọn yìí mọ. Baba said only thing he see for this place because he see to the one lake is very bigger. So after see to the one lake, he have to the two two Iwo like a cow have two horns. Two horns in the white. So after seeing him, it's very bigger. He coming like this. He start to the frayed. So after start to the frayed, so it's a snake gone like this. After going, he going to the tell to the father. Father saying, he see to the this lake, he belong to the river. Only for the come out is 3 years. So when him, he say to this lake. Himself. Yes. So and he no kill it. He said he no kill it. And white is the horns white. Yes, it's one white. The horns is white or is the snake white? No, it's a horn. The it's horns white. is It's white. Yeah. Uau. Pronto, ele estava a explicar que existe aqui uma cobra que tem um género de 2 chifrinhos brancos e que sai de 3 em 3 anos que vêem esta cobra. Ele próprio já viu, diz que é enorme e que quando viu que se assustou, que nem teve poder para fazer absolutamente nada, que olhou para a cobra, que foi para casa e que falou com o pai dele. E o pai dele disse que
esta cobra pertence a este lugar e que de 3 em 3 anos ela sai, que é para não a matar. E neste sítio têm respeito por essa cobra. So, Baba, this snake lives here. Pèsè ibi ni ejò ni, ibi ni ń gbé. So when the snake comes out, what happens? Pé nígbà tí ejò ni tẹ́ wá rí pé tí ń lọ pé bò ní ọ̀lọ̀. Ibi tẹ́mi ti ń gbọ̀n mẹ́rin mi ò lè tọ́ mọ́ gbọ́n bàbá mi ní ihò wọ́n ló ti ihò rẹ̀ ń bẹ ní tọ́lọ báyìí wọ́n ní bí mo ṣe ga tó yìí tí mo bá rìn lọ́nà ihò ń bẹ lábẹ́ ilẹ̀ tí ń gbé. So Baba saying he is a snake, he enter for the there. So he is somebody, he can need. Eu perguntei o que é que acontece relativamente à cobra quando ela aparece aqui. E ele disse que existe aqui, neste lugar, um buraco que dá entrada onde a cobra vive, que vive dentro desta, desta pedra que existe aqui e que sai de 3 em 3 anos, que existe aqui um buraco que até um homem pode entrar, que é o sítio onde ela vive. Baba, is the snake still exist here? Pèsè ejò ni sì tó ń bẹ ń bì náà dì. Bẹ́ẹ̀. You still see the snake? Ṣé orí ẹni tó bá fojú kàn kẹ́yìn bá rí lọ́dún ni ọ̀tọ̀ lẹni tí ó tún rí ní ọdún kẹta. He said he's a snake. Ọ̀tọ̀ lẹni tí ó tún rí ní ọdún kẹta míì. He said he's a snake, he no die, he is there. Ṣùgbọ́n some person is see to the this year, another 3 years is another person need to the see. So another 3 years is not a one person, is see him every year. Eu perguntei ao Baba se essa cobra ainda existe aqui, ainda está aqui. Ele diz que sim, que ainda está aqui. Que uma pessoa que veja a cobra hoje só vê daqui a 3 anos. Mas outra pessoa pode ver a cobra novamente para o ano, mas não vai ser a mesma pessoa. Ela só aparece às pessoas de 3 em 3 anos à mesma pessoa. Que até o dia de hoje ela está aqui. So, Baba, until today, you still worshiping this place for Ọ̀ṣun? Pé títí dòní pé àwọn èèyàn ṣé wọ́n ń wá bí láti wá bọ Ọ̀ṣun. Wọ́n ń wá o wọ́n ń wá bẹ́ẹ̀. So Baba is saying that until today they continue to worship. Yes. Ponto, eu perguntei se até ao dia de hoje ainda continuam a vir aqui fazer ofrendas para Ọ̀ṣun. Ele diz que sim, que continuam. Can you film around, Shangwali? Just film around on this spot. Shangwali, let me drink. I want to drink water. Baba, mo fẹ́ mú omi. Ó fẹ́ mú mi. Yes. Ọya, Baba, fún mi. Ó tó mi kó mú kí lọ́wọ́. Bá rọ lọ́wọ́ ni. Ó bá di inú ẹ̀mí yóò funfun ni. Baba, é chegando.